Africa Content TV. bó lẹ́sìn ẹjọ́ ọ̀rọ̀ bíbọ̀dù sí pé lágbájá kan gbọ́dọ̀ gbé pátákó kan síta. inú mi dùn bẹ́ẹ̀ ṣe mẹ́nu lọ sọ̀rọ̀ ní bíbọ̀dù yẹn ṣe rí láti 2024 ni mo ti ń sanwó bíbọ̀dù yẹn láti 2024 ṣe rí àwárí inú ẹ̀ again oṣù mẹ́ta ni máa ń san mistake tí wọ́n ṣe ni pé ṣe mọ̀ ara pé wọ́n gbọ́n náà ni wọ́n rò pé oṣooṣù ni máa ń sanwó yẹn. oṣù mẹ́ta èmi máa sanwó lásán lẹ̀ ni. èmi máa sanwó lásán lẹ̀ ni so wọ́n rò pé oṣooṣù ni wọ́n ti calculate ẹ̀ bí mo ti ṣe sanwó June tán oṣù mẹ́ta so June August kò tí ì expire gan ti torí oṣù mẹ́ta ni June July August mo ṣe san tán ni wọ́n lọ ka kíní yẹn kúrò wọ́n kọ́kọ́ ka kúrò ni with the hope yìí pé tí June bá parí torí pé mi rí lò mi ní sanwó July èmi dẹ̀ ní sanwó June July August wọ́n wá ka kíní yẹn so gbà tó wá di mid July a ní kò sanwó because kò ní san gbà tá a jẹ́ kó rí owó tó san ní June ni wọ́n á tẹ̀ lọ gbé tiwọn síbẹ̀. èmi rò pé tí wọ́n bá ká nǹkan kú báwọn wọn ò bù wọn tàn gbọ́ pé. àní tẹ́rí nígbà tí wọ́n fẹ́ ṣe Ọ̀yọ́ at 50 wọ́n wá bá mi pé kí n jẹ́ káwọn olùfọ́sẹ̀ méjì mo ní rárá wọ́n rán yàn sí mi in fact general manager radio station mi ni wọ́n rán sí mi mo ní rárá wọ́n ò lo pátákó tẹ́ fi ń kó lọ yín. mo ní tibẹ̀ yẹn tìdí àpẹ́ yẹn mo ní rárá wọ́n ní kúrò mọ́ tí n bá filẹ̀ fún wọn. dem fìdí ẹni tí gbà ìlú ara yìí. èmi máa fi search problem so that I can provide solutions to it in advance. ara express tí mo gbé wá láti corporate world náà ni mo ní ara wọn ní kúrò mọ́ wọ́n fẹ́ dọ́gbọ́n gbà ni láàfin gbàǹgbà yẹn ní Ọ̀yọ́ at 50. bí o jẹ́ pé èsì ti sanwó lásán lẹ̀. mo máa ń san lẹ̀ ni so ìgbà tí wọ́n wá rò pé báyà owó mi ti expire ni wọ́n fi sáré lọ gbé tiwọn sí fúnra wọn gan ni wọ́n ṣe kì í ṣe agent tó ní bọ́ọ̀dù yẹn ló bá wọn ṣe wọ́n ṣe balabala ìgbà tá a wá fà á tán ní ara o àwọn kọ́ kinní kan in fact in fairness mo send message sí Bímbọ́ Adékànbí mo ní báwo ni wọ́n ṣe máa yọ kinní mi tí wọ́n máa gbé tiẹ̀ sí ó ní ẹ̀gbọ́n mi èmi kọ́ omi mọ̀ ń pa ẹ̀ in fairness ó lẹ́gbọ́n mi Ọlọ́run with fairness to him mo lókè mo dẹ̀ ṣe investigation mi mo dẹ̀ rí ibi tó ti wá mo dẹ̀ bá wọ sọ̀rọ̀ pé ókè o Ṣẹ̀yẹ Fámojúrọ̀ ló wà ń díẹ̀ so mo dẹ̀ pè wọ́n pé ẹ bá gọ́fúnà sọ̀rọ̀ kí wọ́n bá Ṣẹ̀yẹ sọ̀rọ̀ ebi ìbọ̀dù yìí mi jẹ́wọ́ ibi tí tiwa bí mi wá ní àwọn jẹ́wọ́ ni mo wá kó gbogbo receipt àti sọ láti jọ ìlóṣù mẹ́ta mo wá sẹ̀ndẹ̀ sáwọn yẹn àwọn yẹn wá sẹ̀ndẹ̀ síṣẹ́ yìí including ọlọ́pọ̀ èèyàn mo forward tọ́lọ́pọ̀ èèyàn náà dá sí toro wà London gbà ẹ̀ ṣe náà wà London wípé ẹ mọ́ jíjẹ bí òun. pé ẹ wo ìyẹn náà wá fún forward ẹ̀ sí ṣe yìí ẹnìkan náà mọ́gàjì kan mi ní dárúkọ òun náà forward ẹ̀ sí ṣe yẹ pé ẹni yóò jẹ́wọ́ náà ẹ̀dẹ̀ ló jẹ́wọ́ bọ̀bọ̀ agent ẹ̀ tún wá ṣe first note fún wa pé ẹ̀ jẹ́wọ́ a tún fáwọn media pé ẹ wo nǹkan tí agent ẹ̀ sọ. later ẹ máa gbọ́ wọ́n wá ní kí gọ́fúnà ti sọ fún Ṣẹ̀yẹ pé kí wọ́n lọ yọ kìnní yẹn kúrò so wọ́n bá sọ fún wa pé Ṣẹ̀yẹ ti give order pé kí wọ́n lọ yọ àǹbá lókè ń bá pé agent mi pé wọ́n ní wọ́n ti ní kí wọ́n lọ yọ tí wọ́n kúrò ẹ̀ bá a fi bí wọ́n ṣe fi sí báyìí tán gbogbo wọn kàn mo ní fídíò yẹn gbogbo wọn kàn kóra wọn lọ bẹ̀ ni àti consultant ṣe yìí lórí Ọ̀ṣà lórí advert Bọ̀dé ló ń jẹ́ mo rí fídíò yẹn wọ́n wá sọ fún agent yẹn pé tí ò bá gbà kí àwọn lò àwọn agé egbò bíbọ̀ tó wà bẹ́ẹ̀ àwọn á gbé flower sí wọ́n dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ní Total Garden ẹ lọ bẹ̀ níbi ẹgbẹ́ KS yẹn bíbọ̀dù kan wà tó tóbi tó wà ní Total Garden yẹn ẹ lọ wò wọ́n ti gé irin yẹn ó wà níbi rádàbà Total Garden gangan bíbọ̀dù yẹn tóbi báyìí tí ẹgbẹ́ kan náà ló wà bẹ̀ tẹ́lẹ̀ torí nígbà tí mo sọ fún agent pé mo láìkì bíbọ̀dù yẹn ó wá ní ẹ̀gbọ́n ẹ má jẹ́ ká lò ó pé ó ní issue pẹ̀lú Ọ̀ṣà pé ẹ̀sẹ̀ ó ní wọ́n lè gé tẹ́ bá débẹ̀ ń sìn níbi KS yẹn ní junction gangan ó fèsì ní tẹ́ bá ń bọ̀ láti usage tẹ́ fẹ́ máa lọ wọ́n ti gé so wọ́n á tẹ́tí agent mi náà pé agent olú agent tó lọ yáwó tó fi ṣe irin ṣe bíbọ̀ tó dẹ̀ ti san due tó yẹ kó san fún gbogbo organisation tẹ́lẹ̀ máa gé ẹ gbé flower sí pé business man lèmi náà ẹ má jẹ́ kí n fi tèmi pa agent lára mo wá ní káwọn èèyàn mi fi wọ́n lẹ̀ ní tí mo fi sílẹ̀ ní owó mi sì ń run mo ní torí business man torí agent mi fẹ́ pa business ẹ̀ lára pé ó ti wà ó tún ṣe first note pé òun kọ́ òun ò mọ̀ tí o wọ́n wá tún wá force ẹ̀ torí wọn ṣe dáadáa tẹ́lẹ̀ pé ó gbọ́dọ̀ bá wọn ṣe padà òun gan ló tún wá bá wọn ṣe ẹ rírù nǹkan báyẹn òun gan ló tún wá bá wọn fi tí wọ́n ṣe padà mo ní kó ṣe kó má wọrí so owó mi sì ń run so lórí bíbọ̀dì yẹn
wọ́n yàn mí jẹ ni wọ́n fi ti ìjọba yàn mí jẹ ọlọ́run á dẹ̀ yàn wọ́n jẹ. so ó kù kan àwọn kò tí kan. ọ̀rọ̀ mẹ́ni kò lóye. circular road ṣe rí local autonomy ní the last one but circular èyí ló ò kàn. dásìgbà tí wọ́n bá tú wa lẹ̀ tí ẹ bá fẹ́ polongo ìbò. ṣe rí lórí circular kì í ṣe ọ̀rọ̀ circular nìkan ṣe rí ẹgbẹ́ wọn yìí ẹ mọ orúkọ tẹ́mi fún APM yẹn Akutilator People's Movement Akutilator. ẹ̀yin lẹ ń sọ bẹ́ẹ̀ o. ṣe rí gbogbo ilẹ̀. tá a bá rí abọ́bakú wà lérí Akutilator. ẹ máa gbọ́ ṣe rí gbogbo ilẹ̀ gbòòrò kì í ṣe circular nìkan tí wọ́n ti appropriate. ilẹ̀ gbòòrò ilẹ̀ tẹ́ pé wọ́n gbé sí àwọn igi kátẹ́gùn tó dáa lè fẹ́ sílùú ṣe pé táwa mí síta ni àwọn igi mí sínú ìtìgì mí síta làwọn mí sínú nígbà tí wọ́n ti sọ gbogbo ẹ̀ tí wọ́n ti appropriate ẹ lọ ẹ̀yin premier kẹwò nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ lọ sí Trans Amusement Park gbogbo ẹ̀ tí wọ́n ti appropriate ẹ̀ ṣùgbọ́n èyí tẹ̀mí kan fẹ́ sọ fáwọn tó nílẹ̀ ni pé ẹ má wọrí ẹ rẹ́rìn ayọ̀ ní ọdún tó ń bọ̀ yìí. ẹ ṣe olóyè Adébóyè. ó kù kan local government autonomy mo believe local government autonomy o. Túndé lọ dá yìí lẹ. mo believe local government autonomy. 1 minute nìyẹn o. mo believe local government autonomy èmi á ró àwọn ìjọba ìbílẹ̀ lágbára tó ẹ mọ reason òfin sọ yìí pé 5% of whatever goes to local government goes to traditional institution traditional council àwọn traditional council mi wà tí wọn rówó oṣù gan débi pé ẹ̀dẹ̀ ní kí baálé ṣètùtù kí ìlú lẹ́tọ̀ kó túbà kó túṣẹ ẹ̀dẹ̀ kò sí kọ́bọ̀ ṣé èmi tí mo wà ń bì ni mo fẹ́ mọ̀ báyà bíríìjì àbí covert kan já ní Òkò l'Ógbómọ̀ṣọ́ àbí ní Òṣogùn ní Ìṣẹ̀yìn local government àbí lọ́gbọ̀ọ̀rọ̀ ní Àtisbo ọ̀ ní Ṣakí East irọ́ ẹgbọ́n tẹ́ bá rò wọn lágbára ẹ lè hold wọn responsible fún security agbègbè wọn. So èmi believe in local government autonomy. mo dúpẹ́ ní ọwọ́ yín mo dúpẹ́ ń bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ olóyè Adébóyèga torí pé wọ́n ìrẹ́ fún ata lẹ́ẹ̀mejì. bẹ́ẹ̀ni. nígbà wọn bá tú ìpolongo sílẹ̀ á tuntun yín pé tẹ́ bọ̀ àmọ́ kó tó di ìgbà náà nǹkan kan ṣẹlẹ̀ ní ọ̀nà Ìdíròkò ìjọba kó àwọn kinní kan stone base tí wọ́n kó lẹ̀ tí wọ́n fẹ́ fi ṣe ojú ọ̀nà wọn ò sọ fún wa pé iná fẹ́ fi ṣe ojú ọ̀nà ara o àmọ́ tá a bá rí nǹkan wọn ní ká sọ̀rọ̀ if you see something say something ni tá a bá sọ̀rọ̀ wọ́n lè máa dá a lẹ́gbẹ̀ẹ́ nígbà tí wọ́n wá ń kó padà ta lọ sọ̀rọ̀ nù kí lẹ wí ọkọ̀ tí wọ́n fi kó wá yọ tó bí 200 truckloads yìí nílánílá tí wọ́n fi wá yóò tó bẹ́ẹ̀ ọkọ̀ náà ló tó ti bẹ̀ sí kó láti bí ìjẹrin wọ́n ti ń gbọ́n lọ èmi wá ṣe ìtọpinpin láti wò pé níbo ni wọ́n tún gbé kí n lọ àbí ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ sí lónìí nígbà mo dé orí express lọ́ba tí mo rí lọ́nà Alákíá mo ní rú lọ in the first instance kí ló ti wá rú pamọ́ síbẹ̀ ń tẹ́lẹ̀ kọ́mọ̀ jẹ́ pé àwọn èèyàn wá jí kó ní o lèmi fi ń sọ yìí o àbí wọn ò fẹ́ ṣe ojú ọ̀nà mọ́ ni bí wọn wà rẹ̀ ṣe mọ́ àwọn tó jẹ́ individual á pè wọn irú olóyè báyìí ní ìsìn ẹ bá ní sójú ọ̀nà wa ìlàjì ní í ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ní ìsìn ojú ọ̀nà tó lọ sí ìlàjì gan ó burú débi gẹ́. ẹ mọ̀ pé ọ̀nà ṣẹ́rí ọ̀nà ṣíṣe torí ọ̀nà ìjọba ni ṣẹ́rí ọ̀rẹ́ mi kan wà mi ní dárúkọ ẹ̀ olóṣèlú lòun náà ó fẹ́ bá wọn sọ̀nà Ẹlẹ́bú torí promise wọn pé òun á bá wọn ṣe tó ń bá débẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ báyìí wọ́n lọ lé kúrò ní. wọ́n lè léyìn kúrò níbẹ̀. ìjọba ni wọ́n lọ lé kúrò ní pé ìjọba ló lọ́nà sáwọn bẹ̀ pé kó bá wọn ṣe ọ̀nà yẹn ó ti lé 2 years tàbí 3 years tí wọ́n ti lé ọ̀nà yẹn sì wọ ọ̀nà Ẹlẹ́bú wà bó ṣe rí dáadáa wọ́n ṣe. ẹ̀yin tẹ́ ẹ kó wọrí. ètò àwọn ọ̀nà yẹn kí ṣe pé èmi gan fẹ́ ṣe tiwájú òtẹ́ mi fúnra mi ní Ìkọlábà nígbà tí wọ́n ní wọn ní ṣe ṣùgbọ́n torí experience pé. ó ṣe is in the pipeline. alẹ́ wọ́n máa sọ̀rọ̀ burú wọ́n padà fọ́ pipeline. ìjọba ní lọ́kàn láti ṣe ìgbà tí wọ́n lè sọ pé wọn ò ní ṣe. wọ́n fọ́ pipeline o. ìgbà tí wọ́n ń ṣe gbogbo ọ̀nà inú Ìkọlábà tí ọ̀nà iwájú hòtẹ́ẹ̀lì mi wà ń bẹ̀ tí wọ́n dẹ̀ ti kó kíní wá wọ́n ti grade wọ́n ti máàkì bí wọ́n ṣe fẹ́ ṣe ìfáà fẹ́ ṣe drainage wọ́n ní ká má ṣe pé wà lára award wọ́n ní ká má waste owó wa. ó wà pipeline náà ni. so kò pẹ́ nọ́mbà wa kó kíní wọn padà kí ló dé wọ́n ní wọ́n sọ pé káwọn má ṣe wọ́n ti yọ kó nu iṣẹ́ tí wọ́n ní káwọn ṣe torí kíni wọ́n ní sọ pé torí solution ṣé inú ìjọba tájọ nínú ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí náà. àwọn èèyàn fẹ́ fi dárúgúrú lẹ́ni wọn ò lè sọ bẹ́ẹ̀. ok ìgbà tí mo rẹ́ nìkan sí gọ́fìnà pé mo sọ létí ẹni tí ó máa ń rí gọ́fìnà dáadáa pé nǹkan báyìí
torí ẹni ò lè má wá sí the same hotel ìyẹn dẹ̀ bí gọ́fìnà ó pè mí látọ̀dọ̀ ẹ̀ pé mo wà lọ́dọ̀ excellency excellency sọ pé àwọn ò tí ì release owó ni kí là ń sọ. olóyè owó ni èdè ó ti wà nínú pipeline. all right no problem nígbà tá a bá lé wọn kúrò.